Every home nílẹ̀ Yorùbá, then one more pé yes, we have arrived, and we will take our nation, not by violence. You don't do things by violence. It is the way you make people to understand. Ṣé àwọn òyìnbó wọ́n gbọ́n gan ẹ lè rí wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa jà. Tá bá dẹ̀ fẹ́ jà, a ní àwọn ìlú tó fẹ́ support wa lórí òmìnira yìí. A ní ṣe báwọn Ìgbò ṣe ń ṣe tó fi ń pa àwọn èèyàn tó ń lọ kiri tó kàn ń pa àwọn èèyàn ní village. A ní ìdẹ. Ṣé mọ̀ pé a kàwé gan. Tẹ́ bá wo Yorùbá, tẹ́ bá wo Nàìjíríà, Yorùbá ló kàwé jù. Our exposed gan in so many aspects of life. Yorùbá ló lọ́gbọ́n jù in every aspect of black nation. Wọ́n respect Yorùbá. Foreign land lẹ́ máa dé tẹ́ máa dénú airport wọn tẹ́ máa rí ẹ̀ka àbọ̀ ẹ̀rírú ẹ̀rí wọn kọ Ìgbò kíní kan kú náà. So kẹwàá bó ṣe rí kẹ lè wo bílù wa ṣe wà important tó. So rest my case now. I just want to thank everybody. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. We are all going to witness Yoruba nation, not in bloodshed, in pieces, but good health and happiness. God bless you. My name is Dr. Koka. So a lot of people have been hearing my name. We've been on this. I